sí ẹ̀yin staff mi mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ ọ̀rẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ bó tilẹ̀ jẹ́ pé ẹ jẹ́ kí n mọ̀ tẹ́lẹ̀ pé nǹkan ribiribi báyìí lẹ fẹ́ ṣe mọ́ mi bó tilẹ̀ jẹ́ pé wọn ò jẹ́ kí n mọ̀ pé nǹkan tó báyìí ni bóyá iná mọ̀ sí bẹ́ẹ̀ mọ̀ sí mi ò mọ̀ ṣùgbọ́n mo dúpẹ́ púpọ̀ ẹ ṣé mo dúpẹ́ thank you very much everybody. Mr. Kọ́lá ẹ má jẹ́ kí ó yà yín lẹ́nu gbogbo nǹkan tí wọn bá ti ṣe láyé ìlú máa gbẹ̀san ẹ̀ nítorí àríbẹ̀ ṣe kó wa mọ́ra nílé iṣẹ́ wa a dẹ̀ rí ipa ribiribi tẹ́ ń kó fún gbogbo wa ìdí ẹ̀ làbí ní ká fi nǹkan kékeré yìí ká gbé síwájú yín lágbára Ọlọ́run wọn ní gba ọdún láyé ọjọ́ kan ni ẹ̀ dàgbà ẹ̀ dògbò nínú ọlá ńlá sì ni àti dẹ̀ra. èmi gan nínú mi dùn jù lọ́jọ́ èyí èmi gan lọ́lọ́pẹ́ èmi wàá dúpẹ́ lẹ́yìn lọ́wọ́ ẹ̀yin staff ọmọ mi torí inú mi dùn gan lẹ́nu àti pàápàá ṣe rí ìyàwó mi ìyàwó gidi ni nígbà tó ti fẹ́ wálé mo ti mọ̀ pé ẹsẹ̀ dẹ̀ dá fún mi ò ṣe àyà mi kò ní pẹ́ nu ilé yìí o àmín àtúbọ̀ dúró dìgbà ṣe. ẹ wo mi ìṣẹ́ mọ bí sí nípa ti bẹ̀rẹ̀ mo kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin stars ọkọ mi náà ẹ ṣé gan ni o torí bí àwa Yorùbá ṣe máa ń sọ wípé igi kan ò lè dágbó ṣe tí ò bá sẹ́yìn náà lẹ́yìn ẹ̀ nìkan ò lè dá ṣe ẹ ṣé mo dúpẹ́ o ebi ò ní pẹ́yìn náà o. àmín. nítorí bàbá ìyá mi máa ń sọ̀rọ̀ kan ó ní ìyá dáadáa ló máa ń bí ọmọ dáadáa tí ìyá ọkọ mi tí ò bá bí ọkọ mi ò lè rí fẹ́ mo tún wá ń dúpẹ́ lọ́wọ́ ìyá nítorí látìgbà tí wọ́n ti fẹ́ mi sínú ilé ni wọ́n ti gbà mí gẹ́gẹ́ bí ọmọ wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀ kò sí marriage tí ò kí ní lapses tẹ̀ gbogbo ìgbà tí n bá ti ní problem pẹ̀lú ọkọ mi tí n bá lọ bá wọn tí n bá sọ fún wọn wọn á ní pé kí n ní sùúrù ọgbọ́n lèèyàn fi ń gbélé ọkọ sùúrù lèèyàn fi ń gbélé ọkọ mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo gbọ́rọ̀ sí wọn lẹ́nu gbà yẹn sùúrù tí mo ní gbà yẹn òun ni nǹkan tí mò ń jẹ́ sìn ṣẹ́rí tí bá ní pé kí n máa sọ̀rọ̀ mi mọ̀ tí mo lè sọ ṣùgbọ́n mo pẹ́ tó ṣoríire jù bíbá ilé ni ìyá ọkọ mi mo wá fẹ́ kí ẹjọ́ kẹjẹ́ kájọ kọrin kan fún un. Mọ́mí o wá pẹ́ láyé dárí wá jẹun ọmọ ẹni bá ní kò ní rí bẹ́ẹ̀ àfọlójú akọ́lápá kò sẹ́nu tírélà àkútú ẹ̀. ṣé o ti rí ìtò ṣe tó dùn mọ́ mi pé ọmọ ẹyọ kan ó máa di rúdìgbà ó máa bí mi sí i kúrò nípa o. ẹ jẹ́ ká fi àdúrà kásẹ̀ rẹ̀ lẹ̀. tí wọ́n ń pè 85 years lẹ́nìí. sorry 45 years mo fẹ́ wí. bàbá ti kúrò ní báyìí jíjẹ mímu ìrọ̀rùn ni o oúnjẹ everything kò sí nǹkan tó bá fẹ́ tẹ̀ ní rí jẹ ó wà ní dáìní kábọ̀ ṣeré èmi lákọ̀ ìgbà kábọ̀ sí dáìní kálá jẹun ní. ẹ jẹ́ ká dọ́gbọ́n díjú ká fi àdúrà kásẹ̀ rẹ̀ lẹ̀ ní orúkọ Jésù. lórí ọ̀rọ̀ ìyá àbèjì alágbàdo ó ní owó tó wà lọ́wọ́ yín wípé ẹ̀yìn tí ìsàn kankan fún un ó bínú tó pọ̀ jù ó sọ̀rọ̀ ilẹ̀ kún ó sọ̀rọ̀ gan mi ò ní tàn yín inú fẹ́ bí èmi náà mo fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n mo wá wò wípé ìbẹ̀rẹ̀ ìjà lèèyàn mọ̀ èèyàn mọ ìparí ẹ̀ ni torí wípé ńgbà tá àlọ́ náà bí ta ti lè gbà mí òun ni mo ṣe rọra fílẹ̀ pẹ̀lú gbogbo ohun tó sọ kí ló dé tẹ́ ẹ̀ lọ fún lówó yẹn. ìyá Bọ́lá ti tó ẹ ṣé mo dúpẹ́ o nǹkan yóò ní bàjẹ́ àṣírí yóò sì ní tó fáyé rí ẹ bá ń bẹ ìyá àbèjì onígbàdo ní kọ́mọ̀bìnrin kó wé mi náà máa sanwó ẹ̀ fún lágbára Ọlọ́run ẹ sábà ń bẹ kó bá ń farada ẹ wò ẹ mọ̀ pé kò sẹ́ni tí wù kó máa bọ̀ látòde ọ̀run ẹ̀ wá sílé ayé kó wá délé ayé tán kó sọ pé gbèsè ló máa fi jojúmọ́ ayé òun jẹ́ ṣáá kó wé mi náà ṣùgbọ́n máa san lágbára Ọlọ́run ẹ bá mi bẹ̀ wọ́n ẹni mo ní kẹ́ bẹ̀ wọ́n gidi kán má bínú ẹ̀yin náà má bínú rẹ́dẹ̀dẹ̀ tí mo fi rẹ́yìn lára ìmọ̀ jẹ́ kán sọ̀rọ̀ sí yín ẹni tó bá ti dòpin ọ̀sẹ̀ lágbára Ọlọ́run màá wá sanwó yẹn fún ọjọ́. ẹ ṣáà fi sọ́kàn ẹ mọ̀ pé èmi gan fúnra mi tí mò ń rajà lọ́wọ́ ẹ̀ tí n bá ti rà kan báyìí mo máa sanwó ni n bá ti rà kan báyìí máa sanwó ni. mo mọ ṣebí torí pé ẹ̀yin sanwó náà ṣe ń gba èmi ní àwìn àgbàdo ẹ wá bá mi bẹ̀ wọ́n kó jọ torí ọlọ má sàn. ọmọ rírì ètò ẹ̀ṣẹ̀. ẹ tún lé náà kálá tó ọkọ mi mọ mi ẹ kú jókòó wa.
ó máa ta ó tá gbà. ẹ gbà. ó máa tiẹ̀ ta gbogbo gbà tán. Màmí nǹkan tí ì tó wọn mo tún wá kó sí i lára àwọn oníbàárà mi ìkan ni wọ́n ṣèkómọ fọmọ ẹ̀ lẹ́nu wọ́n wá ní pé ẹ̀kọ́ àtẹ̀fọ́ làwọn afáyẹn fẹ́ jẹ. bóyá awé àbọ̀yọ̀ ni wọ́n àwọn yẹn náà gbádùn ẹ̀kọ́ àti ẹ̀fọ́ ó pọ̀ jù. Bọ́lá ti tó. Bọ́lá ti tó. ṣé kìí ṣe pé wọ́n ṣe owó san fún ẹ torí ẹ̀kọ́ 1,100 ló gbé kúrò ní owó ẹ̀ ló tún lé yìí. Màmí wọn ṣòwò sọ fún mi o lára àwọn tó wà lójú àgbo lọ fún mi wọ́n ní pé mo lọ́yàyà pé mo tún mọra ajé ṣe. wọ́n fi owó yìí sí fún ẹ. wọ́n máa ṣe o wọ́n nítorí pé o lọ́yàyà ó dẹ̀ mọ̀rọ̀ ajé ṣe ìyẹn náà ló dà ó dà wá gbé wọlé kó lọ bu àgbàdo sómi torí kò sẹ́kọ̀ọ́ nílé mọ́ rárá tètè lọ́dà kò sí iye ìgbà tó máa fi rẹ tá máa fi ṣe kíákíá kó jẹ́ kó pọ̀ o kó jẹ́ kó pọ̀ ọkọ mi àbí ráyé báyìí. àdúpẹ́ lọ́dọ̀ lọ ọyọ lọ ẹ dákun ìyá Bọ́lá ti tó nǹkan kò yé mi ṣé orí tá a máa yàn látòdì ọ̀run kádàrá tá a máa yàn ṣé ó ní ibi tó ní kálukú ti yàn tiẹ̀ ni àbí ibì kan náà gbogbo wa ti yàn. ibì kan náà la ti yàn kí ni nǹkan tí ẹ rí. ẹ ṣe bí ẹ̀kọ́ ni Bọ́lá ti tó gbé lọ tó ta gbogbo ẹ̀ tán yìí wọ́n tún fún un lówó tún tàtà lé báyìí yébọ́ ọmọ rèé olóríire ọmọ Àbẹ̀kẹ́ mi ì mọ bí tí mo ti pàdé ọmọ kọ́mọ ọ̀hún mi ì mọ irú ẹ̀kọ́ ló yẹ kémi ó bí tí Àbẹ̀kẹ́ bá gbé ẹ̀kọ́ 4 jáde nílé tó bá lóun kiri lọ abẹ́gbọ́ kò ní ta ẹyọ kan báyìí bẹ́ẹ̀ tó máa fi dé ká tó wá sọ pé wàá gbé tírè ńlá lọ ó tán ọ̀gá òkúta orí Àbẹ̀kẹ́ kò ṣeé gbọ̀n dànù ó ti sú mi ọ̀rọ̀ ẹ̀ sú mi. òkúta kọ́ ẹ wò ṣe rí Ọlọ́run kò ṣàánú wa ni ṣe rí gbogbo nǹkan láyé yìí ni ó ń fẹ́ àdúrà ẹ wò ohun tó dáa ó fàdúrà èyí tó tún kù díẹ̀ káàtó náà òun náà tún fẹ́ àdúrà gbogbo nǹkan téèyàn bá ń ṣe láyé àfi kéèyàn má dúà kó fi tì lẹ́sẹ̀. ìyá Bọ́lá ti tó bá ń bá Bẹ̀kẹ́ wí kó mọ̀rọ̀ ajé ṣe bí ó ṣe ronú gbogbogbò nù ìtọ́jú ọmọ tiẹ̀ wálẹ̀ tí sọ̀rọ̀ ajé irọ́ ni yóò wù ẹnu yóò wù ẹ̀kẹ́ ni ẹ wo ẹ dákun ẹgbẹ́ tiẹ̀ ti sẹ́gbẹ́ kan bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ẹjọ́ ìyá Bọ́lá ti tó ẹ bá mi bẹ̀ yá àbèjì alágbàdo kọ́njọ́ kó má bínú máa san mo ti fi sẹ́mi báyìí kọ́njọ́ kán fún mi ní òpin ọ̀sẹ̀ yìí. ọ̀dà iná ẹ̀ fi sọ́kàn ṣe ti gbọ́. ń bò lẹ́ lọ wo Bọ́lá ti tó mú ẹ̀kọ́ àti ọbẹ̀ yọ̀ wá fún mọ́mí ẹ̀ kó fẹ́ràn sí. kí ni èyí tí mo dùn dálé àti ìjẹ tán èyí tá a dùn dálé àṣìlera wọn ni ẹ̀kọ́ làwọn náà ń jẹ tí iye tiẹ̀ tó yàtọ̀ sí. ìfẹ́ ìní ni àbí tàná àbí jẹrin. àárọ̀ ni èlò lọ́wọ́ tó. 30 náírà ní sọ. oṣù alẹ́ tó bá wọn epo ọ̀hún ẹ̀kọ́ náà ó tún mọ́ ọ́n kí ló dé. àtẹ̀jẹ́ ní tí wọ́n ríra supamákẹ́ẹ̀tì mórí kiri báyìí náà láti lè yín mú kò pa 5 náírà. 30 náírà sẹ́ bá mi rà kódà tẹ bá rà tẹ bá fi lu ewé Dubai. dédé ní oṣù. ẹ ó tún dì lọlé ẹ ó jẹ ṣe rí ọ̀dà kí ọ̀rẹ́ ọmọ ọmọwọ́ rẹ̀ tí ó bá mi yé yín mo ò pé kí n ṣe bẹbẹ fún yín ó wà lè mi wá jẹun rí ṣùgbọ́n tá àkọ́kọ́ yìí mo gbọ́dọ̀ ṣe ọ́ lálejò débi gẹ́ ẹrù yìí mo ò pé kí n so yín kẹ́ ẹ jẹ àjẹyó kẹ́ ẹ tó dì lọlé ẹrù nu. ẹ̀kọ́ rèé.